àti ìkú olóko ẹrú o ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o nàìjíríà ò kàn tiẹ̀ tí ì gbòmìnira rárá bí ti ń wò ó mọ ẹ rí i pé democracy day òní gan kàkà tó yẹ káwọn èèyàn máa jubiléètì kó máa dunnú kó máa yọ̀yọ̀yọ̀ kó máa yọ̀tọ̀mì kọ́pọ̀lọpọ̀ àwọn wẹ̀jẹ̀wẹ̀mú kó máa lọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ìwọ́de ìfẹ̀hónúhàn làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe káàkiri o bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń ṣe ní àbújá ni wọ́n ń ṣe nílùú èkó pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà yìí pátápátá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lónìí o àmọ́ Alhaji Dr. Oriyomi ti jáde bẹ́ẹ̀ ni wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ lórí ibi tórílẹ̀‐èdè nàìjíríà yìí tó dé dúró níbi tá a ti ń bọ̀ ìgbésẹ̀ wo làwọn baba ńlá wa gbé òmìnira rúwo gan ni wọ́n gbà gan pàtó àní ẹ súnmọ́ bí sẹ́yìn èèyàn mi ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o Alhaji wọ́n tún kíní ọ̀hún kalẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ báyìí ni o ni wọ́n mú láwẹ́láwẹ́ ni wọ́n mú lábala ẹ wò ó tẹ bá gbọ́ fọ́nrán yẹn èèyàn mi ẹ̀rọ ọgbọ́n tó pọ̀ ẹ̀rí kọ́ nínú gbogbo àwọn gbólóhùn tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Alhaji Dr. Oriyomi láì dé ẹ̀nà pẹnu ẹ̀jẹ̀ yìí kíní sókè kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu wọn àmọ́ fáǹfààní ẹ̀yìn tó yẹ pé ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè é òun gángan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń jù fọ́nrán sórí láì dé ẹ̀nà pẹnu Alhaji ẹ bá ń gbóhùn sókè. Nàìjíríà wípé a kú àyájọ́ òmìnira ti orílẹ̀-èdè wa ó ti jẹ́ pé lọ́dún 1960 tí wọ́n kọrin òmìnira ti délẹ̀ yìí o òmìnira ti délẹ̀ yìí o àwọn ọmọ ọba tó wá bẹ̀ wá wo àwa ò tí ì dé gbà wọn àti ìbí wa ọ̀nà wa sì jì gan àmọ́ àdéhùn tí àwọn tó gba òmìnira àti àwọn tí ó fún wa àti àwọn tí ó mú wá fún wọn àmọ́ àdéhùn tó wà láàrin ṣùgbọ́n àmọ́ yàtọ̀ láàrin téèyàn bá ń ṣẹrú àti téèyàn bá ti kú olóko ẹrú àmọ́ yàtọ̀ láàrin téèyàn bá jẹ́ ìwọ̀fà àti tó wà lóko ìwọ̀fà nígbà àtúmọ̀ yàtọ̀ láàrin ẹrú àti ìwọ̀fà ó ṣeéṣe kí ẹrú kú sóko ẹrú òun ló súnmọ́ jù torí pé àràgbé lẹ́rú ṣùgbọ́n ìwọ̀fà tábára ìwọ̀fà àǹfààní máa ń wà tí ẹni tí ó fi sọfà tó bá ti sanwó tó yá lọ́wọ́ olówó tán ìwọ̀fà lè padà lọ sí ilé ibi tó ti wá àti ẹrú àti ìwọ̀fà tí èèyàn bá wà nírú ipò bẹ́ẹ̀ ó wà ní ipò ẹni tí ò lè sọ tó wù tí ó sì lè ṣe tó wù kò lè jẹ tó wù kò lè sùn gbà tó wù bẹ́ẹ̀ ló lè jí gbà tó wù tí wọ́n bá wá fi òmìnira lórú ẹni bẹ́ẹ̀ wípé yóò kú olóko ẹrú o yóò bọ́ sí ipò òmìnira o inú rẹ̀ ó dùn yóò mọ̀ kọrú orin tí àwọn bàbá wa tí wọ́n kọ lọ́dún 1960 ṣùgbọ́n lẹ́yìn tá a kọrin yẹn tán àwa tí à ń bí kó tó di pé àwọn tẹ̀ ń bí gbà náà bí àwa ṣé nǹkan ṣe dàrú ni àbí ó dàrú nígbà tí wà yìí tí ó dá la gbé tí ò dá lé lórí ni àbí ìpìlẹ̀ gan-an ni ò dá àbí àwa tí a wá dé lẹ́yìn yìí ni la wá bà gbogbo ẹ̀ jẹ́ àbáwọn tá a bá gan-an ni wọn ò láníyàn rẹ̀ fún àti àwọn àtàwa tá à ń bọ̀ ókè tó bá tiẹ̀ wá dàbí kó ti rújú bẹ́ẹ̀ káwa tó dé nígbà tá a dé kí ni pàtàwà náà kó tí àwọn tí ń bọ̀ náà fi béèrè gbogbo ìbéèrè tí èmi náà ń béèrè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí mò ń béèrè ni mi ò láǹfààní láti lè dáhùn ṣùgbọ́n èyí tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táwa dé yìí àwa náà máa láǹfààní láti dá àwọn tí ń bọ̀ lóhùn Oriyomi lórúkọ mi Ìbàdàn ni mo mọ̀ kí n tó mọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo mọ̀ kí n tó mọ̀ ilẹ̀ Yorùbá ni mo mọ̀ kí n tó mọ̀ Nàìjíríà a lè kíra wa kú àjọ̀dún
tí mo bá sì ní kí n kà sẹ́yìn láti bí 20 ọdún sẹ́yìn àbí kí n tiẹ̀ kékú kí n sọ pé láti bí ọdún 10 sẹ́yìn inú ti di pé èkú káká làwọn olórí wa fi ń ṣe àjọ̀dún òmìnira nítorí pé bí òmìnira wa bá dé báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà ní October 1st 19 gbogbo ọdọọdún wọ́n máa ń sọ wípé àwọn ò lè ṣe láláriwo nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ ìyẹn náà ló wá rántí àjọ̀dún àyájọ́ òṣèlú àwa ara wa èyí tá à ń ṣe lónìí èyí tá à ń ṣe yìí kì í ṣe òmìnira èyí tá à ń ṣe ní àyájọ́ òṣèlú àwa ara wa ṣe rántí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan náà ló jẹ́ kó jẹ́ pé June 12 òun là ń ṣe àyájọ́ náà kì í gbogbo ṣe June 12 tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí tá a wá ń ṣe lónìí yìí kì í ṣòmìnira àyájọ́ òṣèlú àwa ara wa ni ibo lòṣèlú àwa ara wa wà ṣé kò tó ẹ̀kú wà ló wà kì í ṣe àwọn tó ń ṣèjọba nìkan láàbì Oriyomi Hamzat ààyè ibi tí wọ́n ti ọlá ń ṣèjọba bó ṣe kéré mọ́ yẹn ṣé wọ́n náà ń ṣe ẹ̀tọ́ ṣé wọ́n náà ń tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni àbó òun bà á jẹ́ ipa tó yẹ kí iléeṣẹ́ rẹ kó láwùjọ sóńkó ipa ìlọsíwájú ló mú bá àwùjọ ni àbípa ìfàsẹ́yìn èmi ti bíra mi láàárọ̀ yìí mo sì ṣàyẹ̀wò ẹ̀ dáadáa kó tó di pé mo wá síta láti wá sọ̀rọ̀ nípa òṣèlú àwa ara wa ìṣèjọba ilẹ̀ Yorùbá ń bí àwa kọ́ la ní irú democracy tí wọ́n gbé wá yìí ṣùgbọ́n democracy tí wọ́n gbé wá yìí ó dàbí pé ó bá àwọn ìlànà ìṣèjọba àwọn ìlú kan mu ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ó bá ìṣèjọba àwọn ibì kan mu ó dà ìpínlẹ̀ Ìbàdàn ó fara mọ́ democracy díẹ̀ ó kàn jẹ́ pé àwọn nǹkan kan tí ò sí níbẹ̀ tó wọnú ara wọn ni ayá democracy wa àgbé wá sọ́dọ̀ wa inú wa ń dùn àpò sókè nígbà táwọn ológun lọ kí ní dùn wá nù pa àwọn ológun oníjọba kan ń pa tó ń lo dìgírì oníjọba kan ń pa tí ò lo constitution oníjọba kan ń pa tí ò bọ̀wọ̀ fófin oníjọba kan ń pa tí ò lo House of Representatives oníjọba kan ń pa tí ò lo House of Senate oníjọba kan ń pa tí ò lo State House of Assembly débi pé yóò tẹ̀lú councillor ní local government oníjọba kan ń pa tí ò bọ̀wọ̀ fún ìjọmọnìyàn àwọn ọmọ orílẹ̀-èdè oníjọba kan ń pa tó kàn lè mú àwọn kan kó pa wọ́n tí ọ̀sẹ̀ ni tí ò mú wọn sí oníjọba afagídíjan ní ń pa òun níjọba military láti sọ pé ìjọba military tó bá dáa jù ìjọba olóṣèlú tó burú jù ó sì dáa jù ìjọba ológun tó bá dáa jù lọ kódà àwọn ilé ìbá tó náà sọ pé aberration àbẹ̀lọ̀ fún kó wáyé mọ́ láíláí ṣùgbọ́n láti wá ṣe tàwọn tó wọ kákí nínú àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú yìí tó jẹ́ pé ojú tá a fi ń gbóyán kọ́ la fi ń gbọ́bẹ̀ nígbà tí wọ́n bá gba ìbò lọ́wọ́ aráàlú ọmọlúàbí ni wọ́n tí wọ́n bá débẹ̀ tán wọ́n á sọra wọn di nǹkan míì ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ mo ń fi àkókò yìí sọ fún wa wípé ọkàn wa gbọgbẹ́ kò tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ni kò dùn mọ́ wa ipò tí nǹkan wà lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn tó ń ṣèjọba èèyàn bíi wa ni wọ́n kò yé sì ṣe èèyàn burúkú wọn kópa tiwọn níwọ̀n bí wọ́n ṣe rò pé àwọn lè ṣe é mọ̀ ṣùgbọ́n ọgbọ́n yàbí ọ̀nà ẹnìkan kì í sì gbọ́n tán ẹ jẹ́ ká mú láti national level ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n ń jìjàgùdù láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èmi wà nú ẹni tó sọ ń gbà yẹn pé orílẹ̀-èdè ti bàjẹ́ púpọ̀ nǹkan ti bàjẹ́ púpọ̀ torí pé the more you look the less you see nǹkan tá a rí kéré síṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àwọn kan tó sá sí kọ́lọ́fín tó farasin ó pọ̀ gan kódà àwọn kan kọjá agbára ààrẹ orílẹ̀-èdè nítorí pé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n jẹ́ alágbára ní orílẹ̀-èdè àfi kí ààrẹ kó máa kọ orin wọn tí bá ti ń kọka wọn kó máa fi wébò ní ó fi ìjọba ṣe irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ alájẹdàsáyà alájẹjápo ara tí wọ́n ya oníjẹkújẹ ẹ̀dá wọn kì í rọgbọ fún irú ààrẹ bẹ́ẹ̀ láti kọlù wọ́n sì máa ń hùwà kò kàn mí ìwà ọ̀bàlújẹ́ wọn lọ ọ̀bàyéjẹ́
kì í wá rọrùn fáàrẹ láti kọlu irú wọn torí pé wọ́n máa ń ní kọ́kọ́rọ́ tí wọn ò fi ní jẹ́ kórílẹ̀-èdè ó ṣeé ṣe fáàrẹ báàrẹ bá kọlù wọn. ọ̀kan nínú wọn ni àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ epo wa lórílẹ̀-èdè yìí. àwọn kan ti kóra wọn síbẹ̀, elite náà ń pera wọn, wọ́n mọ̀ bí wọ́n ṣe ń jówó wa, wọ́n lè wọṣọ kán mọ́ tónítóní, wọ́n lè gba mọ́ṣáláṣí lọ lọ́jọ́ Friday kí irun wákàtí márààrún ọmọ yìí jẹ. ó lè dáhùn wọn kọ̀ọ̀kan dé chọ́ọ̀chì, kódà àwọn ò tún sọra wọn dì ránṣẹ́ nínú chọ́ọ̀chì bí wọ́n ṣe lówó tó wọ́n lè ṣe ọ̀ṣà, kò sí tí wọn ò lè ṣe, wọ́n lè máa gbábọ́ kiri chọ́ọ̀chì láti gbowó. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń ló jẹ́ pé bí wọ́n ṣe mọ́ tónítóní yẹn dẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nú ni wọ́n ti bà ayé jẹ́ gan. àwọn náà ń jẹ́ pé wáta, àwọn náà ń dọwọ́ bọ ọ̀rọ̀ orílẹ̀-èdè wa, wọ́n sì máa ṣe bí ọmọlúwàbí láwùjọ. bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ọmọlúwàbí kankan. tá a bá kó jẹ tán bẹ́ẹ̀ wọ́n lè wá sípò òṣèlú, kò sí tán lè ṣe, wọ́n dẹ̀ lè má dupò òṣèlú rárá, kán jẹ́ non-state actors pé lẹ́yìn agbo wọn ò ti máa náwó àwọn aráàlú. ẹ wá gbọ́ o, òfin kì í sábà múrú wọn, ó sún wa níbi tá a dé yìí. ẹja tẹ̀síwájú. ṣé bẹ́ẹ̀ kan ló kó tírílíọ̀nù tó pọ̀ jẹun, gbogbo ìgbà tó wà ń bẹ àgbọ̀ kó lọ gbàtọ́jú nílùú èbó rí, nǹkan òyìn jẹ yọ sáré lọ yọ sáré dé. ṣùgbọ́n ìgbà tó di pé wọ́n ń pè é kó wá sọ bó ṣe náwó wa, ó lọ jókòó sílùú òyìnbó, ó ní ara àwọn ọ̀yá kò lè wá nítorí pé àti ṣèṣirò owó yẹn yóò nira díẹ̀. mélòó wá nírú wọn, ààrẹ tó bá ti kọlù irú wọn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kọlù nínú àwọn tí wọ́n jẹ gàba lé ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. àkó àyájọ́ òmìnira, òmìnira kíni? kìí sí òmìnira lórílẹ̀-èdè lọ́wọ́ òyìnbó, òmìnira kúrò lọ́wọ́ sọ́jà bọ́ sọ́wọ́ alágbádá. òmìnira atalágbádá tá a wá gbà yìí, ibẹ̀ láti láǹfààní láti lè sọ̀rọ̀ yàtọ̀ sí bá a ṣe láǹfààní láti lè sọ̀rọ̀ láyé ológun. bí gbogbo nǹkan wọn bá tiẹ̀ jọra wọn, tólógun lejú kokoko, tólóṣèlú náà lejú kokoko, tẹ́ pásìkò ògbò nìkan la máa ń rẹ́rìn wọn. ṣùgbọ́n sáà láǹfààní àti sọ̀rọ̀ láyé olóṣèlú, rédíò ó sọ̀rọ̀, tẹlifíṣàn ó sọ, ẹ̀yìn tó ní ayélujára tó tún ṣẹ̀ṣẹ̀ dé yìí náà, social media, àwa náà tún sọ wípé ibi tí nǹkan kù sí nìyẹn, ara nìyẹn wá ẹ bá àbójútó sí. mo rò pé gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tí kọ́kọ́ ń lọ́nu kó tó di pé nǹkan burúkú míì tún wá wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. nǹkan burúkú tó wọ̀ ni ká máa jí mi gbé lọ pa, ká jáwọn èèyàn kó ká máa fi wọ́n béèrè owó, ká kàn wo mọ́sálásí ká ju bọ́ǹbù bẹ́ẹ̀, káwọn ẹlẹ́ni máa jọ́sìn ṣọ́ọ̀ṣì ká sì pa gbogbo wọn, ká níta àfi ṣètò Ọlọ́run. bẹ́ẹ̀ sì ni èṣù lọ́rán wọn ṣẹ́ kì í sọ Ọlọ́run. gbogbo àwọn kìíní yìí ń lọ lókè ọya, wọ́n dẹ́rù bà wá. ká lọ léèwé, ká lọ kó àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ wọn, ká sì dà wọ́n lóko nínú ìjọba àwarawa. léyìí tó jẹ́ pé ètò yé wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ìní lọ́wọ́ òṣèlú nú, bíi ká láà fẹ́ fi bàjọba ẹnìkan jẹ́, bíi ká láà fẹ́ distract ẹnìkan. àwa tí ẹ ń wò lẹ̀ Yorùbá pé gbogbo ìwà tí ọ̀bọ́mọlúàbí mu yẹn kò lè wọlé Yorùbá. àfìgbà tá a gbúrò wọn nípínlẹ̀ Kwara, a tún gbúrò wọn nípínlẹ̀ Ondo, wọ́n jà fitafita, wọ́n tún wọ apá kan lẹ́kìtì kó tó di pé wọ́n wá dé ìpínlẹ̀ Ọ̀yọ́. ogun tó bá jà tó dójú de ọba, ogun tó bá jà tó lọ́ba kúrò lórí ìtẹ́ tó bá ń sá kíjokíjo, ogun ọ̀hún fẹ́ tùlú ni o, kò dẹ́rù bàlú rárá. àwa bẹ Ọlọ́run àti òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí náà táwọn kan tún ń pè, abẹ Jésù Kristi olùgbàlà, ará ànábì sallallahu alaihi wasallam ta nígbàgbọ́ nú ẹ̀, fáwọn ta nígbàgbọ́ ń bẹ̀, afọlá rẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run, afọlá Jésù náà tọrọ lọ́wọ́ Ọlọ́run. gbogbo òrìṣà tó ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo tí Yorùbá fi ń sakọ tá a fi ń yan gẹ̀tá jẹ́ yan ràn wá Ọlọ́run. àwa ẹ̀jẹ̀ ènìyàn onítùmọ̀ lọ́dọ̀ tiwa ju pé kó wà nínú ara rẹ̀ lọ, kó kán sílẹ̀ kì í ṣe tá a fẹ́. ìtumọ̀ tí ẹ̀jẹ̀ ènìyàn ní ni kó wà nínú ara rẹ̀, kì í ṣe pé kẹ́nìkan mú jáde nínú ara rẹ̀. àwọn tí ẹ̀jẹ̀ ènìyàn nítumọ̀ sí táwọn máa ń mu ẹ̀jẹ̀ ènìyàn, inú igbó ni wọ́n gbé, wọn kì í gbà rìn rò. ẹ̀rù tó wá bà wá ni pé wọ́n ti wọ àárín èèyàn gan-an tí aburú ti pọ̀. ẹmọ́jà kò ṣèlú bọ̀ bá a ṣe ń ṣàyájọ́ òṣèlú àwa ara wa yìí. olóṣèlú PDP, olóṣèlú APC, olóṣèlú àkọọdù, olóṣèlú APM, olóṣèlú ADC àti gbogbo ẹgbẹ́ òṣèlú tó kù pátápátá.
ẹ má jẹ́ ká kòṣèlú bọ ọ̀rọ̀ àwọn tí ń pààyàn yìí nítorí pé ẹ̀mí ò pé méjì ẹyọ kan náà ni. Ẹ má jẹ́ ká kí ẹ̀sìn bọ́, ẹ má jẹ́ á fi erémọdé bọ́, ẹ má jẹ́ á sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ ìsọ̀rọ̀ burúkú síra ẹni. Ẹ jẹ́ kí gbogbo wa bàjẹ́ sí aburú ńlá tó fẹ́ wọ àárín wa. Ẹ jẹ́ kí gbogbo wa bàjẹ́ sí. Ẹ má jẹ́ á nà ká àlébù sẹ́ni tó wà lórí àga àléfà o wípé nítorí kó wà lórí àga àléfà làbúrú fi dé. Àtòkè àtìsàlẹ̀ àtàrí kódà àwa aráàlú pátápátá ẹ dákun torí Ọlọ́run. Ẹ má jẹ́ á nà ká àlébù sẹ́ni kankan nù wa. Ẹ jẹ́ ká jọ gbáríjọpọ̀. Ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo, ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ jọ̀ọ́ àwa ọmọ Yorùbá, ẹ dákun àwa ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká kún fún àdúrà ká sì kún fún ìṣọ́ra. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lénìí ní ìjọba àbílẹ̀ Ìtẹ̀síwájú agbègbè kan tí wọ́n pè ní Kọ̀ọ̀mù. Wọ́n jí èèyàn kan gbé ní àwọn aráàlú yẹn, àwọn ọdẹ wọ́n bá ṣe bí akin, wọ́n ṣe dáadáa, wọ́n bẹ́ síta, wọ́n wọnú igbó lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé lọ. Òní ni mò ń sọ òní, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé yẹn lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Àwọn yẹn jẹ́ òríjínà Yorùbá, ó ní àwọn ọdẹ tí wọ́n wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé. Bí wọ́n ṣe ń yìnbọn làwọn náà ń dàbọn padà. Ṣẹ́ẹ̀sì wàá mọ̀ pé ìbọn tiwọn kò dàbí ìbọn àwọn ajínigbé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ajínigbé, wọ́n rí ẹni tí wọ́n gbé, wọ́n rí wọn jágbà. Ṣùgbọ́n wọ́n ti rí kán tó débẹ̀, ọ̀tá ti fẹ́ tán lọ́wọ́ wọn. Wọ́n wá ní kẹ́nìkan padà wá nù wọn kó lọ síbi tí nẹ́tíwọ̀kì wà. Wọ́n wá pe ìlú pé ọ̀tá ti tán, ọ̀tá táwọn kó lọ ti tán o, kí wọ́n bá wọn wá àwọn ọmọ kan, kí wọ́n gbé ọ̀kadà kan lọ bì kan ládùúgbò yẹn kan lọ bá wọn ra ọ̀tá wá. Àwọn sì tún jagun lọ. Wọ́n rí ọ̀tá lóòótọ́, wọ́n ra ọ̀tá. Ìgbà tí wọ́n rọta tán, wọ́n bọ́ sórí ọ̀kadà, wọ́n ń bọ̀. Wọ́n àti dé ìlú padà, ọwọ́ àwọn ọdẹ ti tẹ ó ti tẹ ẹni tí wọ́n jí gbé. Wọ́n mú wọn sá padà bọ̀, àwọn ajínigbé náà sì yìnbọn sí wọn. Wọ́n ti wá ní kíkan nu wọn kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ kó tètè rí ọ̀tá gbà. Ṣùgbọ́n wọ́n sàmú ẹni yẹn wọ̀lú. Ìgbà tí wọ́n fi mú wọ̀lú, àwọn ọlọ́pàá ti dá ọ̀kadà tó gbé àwọn tó lọ rọta dúró lójú tọ́dẹ̀ ránṣẹ́ ọ̀tá, wọ́n ti dá wọn dúró. Ọlọ́pàá mú wọn níbo wọ́n ti rọta. Ẹ mọ ọ̀tá kátríjì, ọ̀tá tí wọ́n máa ń rọ sínú ìbọn ti pòpò la máa ń pè. Tó bá ti jáde lẹ́ẹ̀kan, wọ́n ṣe fi míì sí, ìmí méjì mọ́ lẹ́nu méjì, wọ́n fi méjì sí ọ̀tá ìbọn kátríjì yẹn. Ọlọ́pàá mú wọn, ọlọ́pàá kó wọn wọlé. Àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọdẹ tó rán wọn ṣẹ́. Àsìkò yẹn làwọn èèyàn jubilate pé wọ́n ti mú ẹni tí wọ́n gbé o, wọ́n ti mú o. Wọ́n rí kọ́ọ̀lù wọn gbé náà fi dé tọlọ́pàá. Bàtà àwọn ọdẹ dé náà, àwọn táwọn ránṣẹ́ kọ́, wọ́n wo kọ́ọ̀lù, wọ́n rí pé àwọn rí miss kọ́ọ̀lù wọn tó pọ̀. Wọ́n pè wọ́n, ọlọ́pàá ló gbé. Àwọn ọdẹ wá kóra wọn lọ tọlọ́pàá pé àti rẹ́ni inú ẹni tí wọ́n ti gbé ní àti lọ rescue ẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tá a ránṣẹ́ lẹ mú ọ̀tá tá a lò fáwọn tá a fẹ́ ọ̀tá tán lọ wà wàlá ní wọ́n rọ̀ta wà àwọn ọmọdé ní. Àwọn ọlọ́pàá ò fún wọn lẹ̀. Wọ́n ti gbé wọn wá bàdàn báyìí láti kọ́ wọn. Àrò iléeṣẹ́ ọlọ́pàá àpìlẹ̀ ọ̀rẹ́ ẹ bá wa ṣèwádìí dáadáa. Tó bá jẹ́ pé irọ́ ni, tó yẹ pé ṣẹ́wọ̀n pé láàrin wa náà agbódegbà wà fún àwọn tí ń jiyàn gbé. Tó bá ṣe pé agbódegbà ni wọ́n, ẹ má fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n tó yẹ pé ẹ find out pé ọmọ ọdẹ ni wọ́n lóòótọ́, ẹ dákun, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí a lè encourage àwọn local hunters, àwọn ọdẹ wa yìí tí wọ́n ń jà fitafita. Ní tí mo bá wà ní ẹ̀yìn odi Nàìjíríà tí wọ́n bá ń sọ̀rọ̀, wọ́n máa ń sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé kò sẹ́ni tó lè sùn mọ́jú máa ń lé ẹ̀ pé wọ́n ń jiyàn gbé anyhow ni. Ní nǹkan bí oṣù 6 oṣù 8 sẹ́yìn last year, wọ́n wá sọ pé àkọlé tó yẹ kò sílẹ̀ Yorùbá púpọ̀ bẹ́ẹ̀ náà, àwọn akókè ọya kankan ló wà. Ẹnu mi ò gbà mọ́ báyìí, ẹnu mi ò gbà mọ́. Fún díẹ̀ yìí ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Ẹni tó bá ní nǹkan lé ẹgbẹ́ jáde o, àìjúbà fògùn onúkú o. Ẹni tó bá ní oògùn ayẹta tó dá lé ẹgbẹ́ jáde báwọn ọdẹ wa o. Ẹni tó bá láfẹ́ ẹ̀rí ẹgbẹ́ jáde o. Ẹni tó bá ní ẹgbẹ́ jáde o. Ẹ bá ní kánákò ẹgbẹ́ jáde o. Ẹ jẹ́ káwọn ará abímọ̀ pínlẹ̀ Yorùbá ò ṣe é wọ̀, kò ṣe é tẹ̀ bàṣùbàṣù báwọn ṣe ń tẹ gbogbo ibi táwọn ń tẹ̀. Ẹ wò gbà kan tí àrà sán tó pa màálù nípínlẹ̀ Ondo.
àwọn tí ń dá màálù kí o tún ní débẹ̀ yẹn mọ́ àwọn ọbẹ̀ yẹn lè dáko bó ṣe wọ́n sí i kí kálukú ẹgbẹ́ jáde sẹ́ni gbogbo tó wà lọ́yìn bá torí àkókò ìgànlẹ̀ fi ní àmọ́ àwa gbọ́ ìtàn gbogbo ìgbọ́n ńláńlá tí wọ́n lò ní ìsìn kò tí ì sí gbòògùn kírìjì wọ́n dà pé gbòògùn kírìjì náà wọ́n láwọn ìbò kó bọ̀kẹ́ wọlé tí ń dún kírìjì náà lọ́ fa kírìjì ìbọn tí wọ́n máa ń lò tẹ́lẹ̀ wọ́n ní wọ́n fi díẹ̀ sọlẹ̀ báyìí ọ̀tá ti wọnú ẹ̀ wọ́n mọ yìí wọ́n fi díẹ̀ sọlẹ̀ ọ̀tá wọnú ẹ̀ wọ́n mọ yìí débi ìkànnì ńlẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá kó nǹkan ìjáde o mo fẹ́ di gómìnà mo fẹ́ dààrẹ mo fẹ́ sọnẹrẹ́bù mo fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀ gbàtà láàfin àbáwà ni o gbàtà láàfin àbáwà ni o gbàtà láàfin àbáwà ni o bẹ́ẹ̀ ni ẹ lọ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ pé ṣé bí wọ́n ṣe ń ṣèjọba bọ̀ ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe balẹ̀ nígbà wa tí wọ́n ṣèjọba lọ́dún kìíní ọdún kejì ọdún kejì kẹta kẹrin sáà àkọ́kọ́ sáà kejì tí wọ́n sọ ọdún kìíní sọ ọdún kejì tó fi dé tó dé yìí ṣé bí ẹ̀mí wọ́n ṣe balẹ̀ nígbà náà lọ balẹ̀ nísìn wọn lè travel bó ṣe wù wọ́n wọn lè lọ́rọ̀ ẹ̀rín kan rẹ́rìn wọn láyẹyẹ kan tí wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó pamọ́ ọ̀pọ̀lọpọ̀ ètò tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú gan ní àwọn ọmọ táwọn ẹni bí wá kó yẹn ló ti máa disturb nínú ìṣèjọba kò sí nǹkan tó le tó kò sí nǹkan tó yẹ kéèyàn prioritize ju security lọ torí pé tí security bá ti ní issue gbogbo nǹkan tó kù pátápátá ló máa ní issue ta ló kó ń fẹ́ wá dá sẹ́lẹ̀ nísìn tí ó wàá tuwó jọ ń lu tiẹ̀ o tí ó pè bí tóun ti fẹ́ wá dá sẹ́lẹ̀ ibi tí wọ́n ti ń jiyàn gbé tí wọ́n ti ń pa àwọn èèyàn ní àwọ̀ táwọn èèyàn wo fídíò bí tí wọ́n ti ń dún èèyàn lára láìsẹ̀ ẹran léyà tí wọ́n lè tún ṣe fídíò rẹ̀ ṣé bẹ̀rẹ̀ lọ́pọ̀ ti fẹ́ jiyàn lóun fẹ́ wá dá sẹ́lẹ̀ ibi tí wọ́n ti mú ọmọ kékeré tí wọ́n kakò tí wọ́n di òkúta sí lẹ́yìn tí wọ́n sokùn mọ́ ọmọ kékeré tí ò lẹ́sẹ̀ lọ́rùn tí ò mọ kankan gbẹ́sẹ̀ tí ò gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lásẹ̀ ni tí ò sẹ́nu ẹ̀sẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé wọn fẹ́ wá dá sẹ́lẹ̀ so irú state tí ò bá láǹfààní irú yẹn níbo ni where is the development bẹ́ẹ̀ yẹn la títí tó fẹ́ garagada ìjọba ọkọ̀ ní ọgbà bẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ school tó fine ṣebí student náà lọ bẹ̀ àti teacher bẹ́ẹ̀ yẹn kọ́ hospital tó dáa tó kó oníṣẹ́ bẹ̀ ṣebí kò aláìsàn bá lọ bẹ̀ ni. You don't get it. So nǹkan tó wà tó lágbára jù oní security èèyàn bá rún jẹjẹ tẹ́ pé tó kọ́bọ̀ lórí tó bá ti rí tó láǹfààní àti sùn lálẹ́ tí ò sí ṣòro tó sùn tó jí tí ò sí pa ayé wọ́n bọ̀ bí wọ́n bọ̀ lọ́hùn yóò mọ̀ rọra lo ayé ẹ̀ díẹ̀díẹ̀ nǹkan kéékèèké tí bá jẹ́ ó mọ̀ bá nínú mu tí èèyàn bá wá lówó lọ́wọ́ tó ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ gan tí ò sí ìfọ̀kànbalẹ̀ kò ní ìfọ̀kànbalẹ̀ náwó yẹn gan kò ní gbádùn owó tó níyẹn eléyìí yàtọ̀ sí àwọn olè kéékèèké ń káwọn èèyàn mọ́lẹ̀ àwọn kan yọ̀ ẹ̀ lẹ́nu aláwọn tí wọ́n wà ruthless tó wà ruthless tó yẹ pé majority of them are not even from this country coming from another country to terrorize our own country be asking for unnecessary things tó yẹ pé ẹ̀ tó yẹ bá pé gan ò lè béèrè fún so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́nà kó ṣàánú wa àṣàyàjọ òṣèlú àwarawa kò sí tó ń jòṣèlú àwọn ara wa náà mo ti analyse yẹn nǹkan tó jẹ́ ká máa celebrate ká máa jubilate náà ni pé a fẹ́ ìjọba ká lè sọ̀rọ̀ tí wọ́n sì máa gbọ́ igbe wa tí wọ́n sì dá wa mọ̀ tí wọ́n sì mọ̀ pé àárín wa làwọn ti jáde ọ̀ràn yẹn ni káwọn get back sí wa a fẹ́ ìjọba tí kì í ṣe pé nígbà òṣèlú tá a bá ní ìdìbò nìkan ìlànà àmọ̀dọ̀ àwọn èèyàn a fẹ́ ìjọba tí ó ṣe genuine developmental project genuine developmental project tí ò ní jẹ́ politically motivated projects tí ò ní target projects sígbà tí bó bá ń bọ̀ tí ò ní sí ọ̀nà lọ sí ọ̀nà lé àwọn political leaders tí ò ní sí ọ̀nà lọ sọ́dọ̀ political supporters tí yóò sí ọ̀nà lọ sáàrin ìlú ìjọba tí ó dijú pé lọ́yẹ́gbèsè lọ́lẹ́ tí ò sí tó kàn tí ó ṣe dáadáa we want a government that will enjoy the support of the masses. Pure support. That masses will not be cajoled. That masses will not be blindfolded to follow him or her. We want a pure government, pure democracy. A democracy in a situation whereby the electorate will have the right to vote for whosoever they believe in. Democracy like wọ́n ṣe ń dìbò tán náà ní dividends of democracy wá democracy tó yẹ pé bọ́n ṣe ń béèrè nǹkan
tí wọ́n fẹ́ yóò máa tó wọn lọ́wọ́ kì í ṣe tẹ́ni tó wà níjọba fẹ́ by all means democracy tí ò ní force nǹkan lé wọn lórí tó yẹ pé wọ́n máa ṣàdúrà fún ni tí kì í ṣe pé irọ́ ni ó fi lo ayé. We want a democracy, a government that will be paying salary of civil servants as at when due. We want democracy tó yẹ pé àwọn senior citizens wa wọ́n máa ṣàdúrà fún tó wà níjọba bá ṣe ṣàdúrà fún Ṣèyí Mákindé. We want a democracy tó yẹ pé àwọn civil servants wọ́n máa ṣàdúrà fún ìjọba tó ń ṣèjọba lọ́wọ́ tí ò ní sọ salary wọn tí ò ní sọ di privilege fún wọn tí ó máa fún wọn lásìkò tí ó máa ní feelings fún wọn just like Ṣèyí Mákindé. So we want somebody that will come naturally bí Ṣèyí Mákindé ṣe wá yẹn naturally bí Ṣèyí Mákindé ṣe wá yẹn tí ò ní wà under control of anybody tí ó sọ sí ìtìyẹn di business tí ó sọ di personal properties just like Ṣèyí Mákindé had that opportunity and it is well utilized. tó bá yẹ pé nǹkan ló fi Ṣèyí Mákindé bẹ̀ gbogbo tó ṣe yẹn pé tí ó san salary as at when due tí ó tọ́jú àwọn civil servant tí ó sọ̀nà tí ó ṣe gbogbo ẹ̀ tí wọ́n tó lè ṣe kò lè ṣe tán tó bá yẹ pé nǹkan ló fi bẹ̀ ó mà lè má nírú opportunity yẹn bàbá Ládọjà fẹ́ ṣe tó jù bẹ́ẹ̀ lọ́nà ṣe rántí pé issue wà láàrin èmi bàbá rẹ èmi mọ tẹ̀lé ọ èmi mọ ẹ débẹ̀ kọ́lọ̀ jẹ́ kẹ́mi kábíyèsí wá gùn a kú wọn kú àràfẹ́ra kò ìkan nínú àwọn olóyè wọn tí wọ́n sílẹ̀ ìbora lẹ́nu a kí wọn ẹ̀yin bàbá ọ̀gá kábíyèsí o àwọn náà wájà ni àwọn ọba ó tún bá aṣọ síwájú dẹ̀. So a fẹ́ irú ìjọba bẹ́ẹ̀ yẹn a dẹ̀ fẹ́ ìjọba tí ò ní máa intimidate anybody tó bá ti fẹ́ contest pẹ̀lú wọn tí ò ní máa intimidate wọn tí ò ní máa kọwọ́ bọ àpò tó jápò gbogbo wa mú dúkìá gbogbo wa láti máa fi yà jẹ wá. A fẹ́ ìjọba tó jẹ́ pé yóò wò pé òkè o ibi tí mo ṣe lè bóyá àwọn aráàlú wọ́n fẹ́ mú tó wù wọ́n ni o ẹ lọ mú tó wù yín. A fẹ́ ìjọba tí ó fún wa nírú àǹfààní tá a fi yan Ṣèyí Mákindé when bàbá Ajímọ̀bí nígbà tó parí ọdún mẹ́jọ wọn a fẹ́ ìjọba tí ó jẹ́ kárí àǹfààní yẹn lò because wọ́n á rí pé gbogbo machineries tó wà ní state pátápátá ni wọ́n deprive aráàlú gbà yẹn ó ṣeéṣe kó má rọrùn fún wa àwọn aráàlú láti tẹ̀lé Ṣèyí Mákindé bá ṣe tẹ̀lé. A fẹ́ ìjọba tí ò ní mọ́ gbé àwọn supporters àwọn tí ó bá ṣe tí wọ́n lẹ̀ kí ọlọ́pàá lọ gbé wọn. A fẹ́ ìjọba tí ò ní sọ pé ókè o bíbọ̀dù bí o ẹgbẹ́ òṣèlú mi nìkan ló gbọ́dọ̀ lò ó gbogbo ẹ tí ó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú mi ẹ mọ́ fún wọn lò. A fẹ́ ìjọba tí ò ní gbé èèyàn kan dìde wípé ó yá ẹgbẹ́ òṣèlú yẹn tọmọ ẹ bá gba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn tẹ̀lé ẹ lọ disrupt ẹgbẹ́ òṣèlú yẹn lọ bẹ ẹgbẹ́ òṣèlú yẹn jẹ́ ó yá àwọn leader bẹ̀ ẹ gbowó báyìí láti fi fìyàjọ́ mọ́ yẹn. A fẹ́ ìjọba tí ò ní ṣe bẹ́ẹ̀ yẹn bí Ṣèyí Mákindé ṣe ṣe dáadáa yẹn. A fẹ́ ìjọba tí we want àwọn tí wọ́n máa dùn. A fẹ́ ìjọba tí yóò jẹ́ kí inú civil servant dùn inú ọlọ́jà dùn inú àgbẹ̀ dùn nígbà tó bá wọlé pé fine ti wà lélẹ̀ ìyàwó aláyàn tí wọ́n ní àdàbí lórí irú ìjọba bẹ́ẹ̀. Aráàlú ni ó sọ èèyàn kan ni ó sọ pé òun ló ń da tó bẹ́ẹ̀ aráàlú ni ó sọ. So ẹ̀yin aráàlú ìjọba àwarawa ẹ kọ́kọ́ gbà pé kò sí tó dáa tó èmi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo yòókù tí wọ́n bá ṣe ọwọ́ pé wọ́n fààyè gba this new electoral act tí a máa lò ní 2027 òun ló lè fọ́mọ aláìlẹ́nìkan láǹfààní àti máa sọ̀rọ̀ òun ló lè jẹ́ fọ́mọ aláìlẹ́nìkan náà lè sọ̀rọ̀ ó gbóṣùbà fẹ́ni tó wà ń bẹ̀ tó ń lọ. Yes, a fẹ́ ìjọba tí ò ní jẹ́ kọ́yọ̀ state dàbí Rivers State. A fẹ́ ìjọba tí ò ní provide the governor bíi Fubara ó lé ní tó dáa láti ṣe but under now you get it now you can never know the true color of Fubara because Fubara is not free. It's not free. So a fẹ́ ìjọba tí yóò jẹ́ taraàlú gangan tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ ẹ jẹ́ ká fojú sóde fún ìjọba tó ń bọ̀. Tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ ẹ jẹ́ ká fojú sóde fún ìjọba tó ń bọ̀. Torí mi lè kà mo lè kà
pé nínú ìjọba tó ń lọ tó ń kẹ́rù wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ọgbọ́n òdìgí àfokùn wọ́n ṣe dáadáa níwọ̀n dáadáa tí Ọlọ́run fún wọn ṣe wọ́n ṣe dáadáa. èyí ò lè ṣe tán àwa yìí náà àmọ́ pátáwa náà kó ń bẹ̀ ṣùgbọ́n èyí ò lè ṣe tán ṣùgbọ́n bí èèyàn méjì tó bá lọ sí secretariat látàgídìgbò tí mo wà ẹnìkan lè bọ́nu mọ́tò kó mórí lọ́nà Ìwó Road, ẹnìkan lè bọ́nu mọ́tò kó mórí lọ́nà Ìdí Àpẹ́, ẹnìkan lè bọ́nu mọ́tò kó mórí lọ́nà Ọ̀jọ́. Secretariat náà jọ ń lọ kò pẹ́ dandan ká gbọ́nà kan náà ká sàsì já secretariat ká dẹ̀ ṣe dáadáa. so irú ìjọba rere tá a fẹ́ yẹn òun ló wá ṣokùnfà Ọ̀yọ́ ń pè ọ́ Ọ̀yọ́ ń pè ọ́ máa rọ gbogbo ẹ̀yin ìyẹn wa tẹ́ bá ń lo Android phone tí ẹ bá dẹ̀ use smartphone dáadáa kódà yín tẹ̀ sí Nàìjíríà máa rọ̀ yín kẹ́ ẹ bá wa àwọn ìyá wa tí wọ́n lè ṣe fúnra wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn ṣe. ẹ̀yin Ọ̀yọ́ ń pè ọ́ tẹ́ ti wá ń ta ẹ̀yin Oriyomi Hamzat ẹ̀yin tẹ́ farahàn gẹ́gẹ́ bí èèyàn Oriyomi àtẹ̀yin tẹ́ farahàn tẹ́ ṣe tèmi lẹ́yìn àtẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Oriyomi ẹ̀ẹ́dẹ̀ kórìíra ẹ̀ ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ ká padà sẹ́yìn níbi tí Ṣèyí Mákindé bá dé ẹ fẹ́ ká tẹ̀síwájú ni ẹ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ personal negotiation ẹ fẹ́ kó jẹ́ pé àwa kan rèé níta bá ti sọ ni ẹ fẹ́ kó jẹ́ pé a kàn jẹ́ àwọn kílíkì kan pé téèyàn bá ti lówó lọ́wọ́ nìkan ló lè débẹ̀ ẹ fẹ́ kó jẹ́ pé ìtẹ́ ẹ̀fẹ́ èèyàn aráàlú fẹ́ ni ó máa ṣẹlẹ̀. mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ àwọn ìyá mi aláta elépo bàbá mi ẹlẹ́ran àti eléwédú àti gbogbo àwọn alájọgbá tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ tí wọ́n fẹ́ ní ID card Ọ̀yọ́ ń pè ọ́ ID card ìbò tí wọ́n fẹ́ ní lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ bá mi ṣe registration fún wọn ẹlòmíì ò lè ṣe fúnra ẹ̀ ó dẹ̀ ń dùn kó ń fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe registration fún wọn ẹ download Ọ̀yọ́ ń pè ọ́ app lórí Play Store ẹ download Ọ̀yọ́ ń pè ọ́ app lórí Apple Store kẹ́ bá mi follow òpin ní ẹ̀kẹ́ bá ń download kẹ́ lè wá mi gba ID card wọn tó bá tó time láti gba ID card yóò béèrè owó minimum of 1,000 naira ni pẹ̀lú charges 20 naira minimum of 1,000 naira ni pẹ̀lú charges 20 naira ṣe rí bóyá I don't know and I don't want to go there nǹkan táwa ń ṣe nìyẹn Oriyomi ò lówó lọ́wọ́ mi lówó lọ́wọ́ ní ìkan Ọlọ́run kan dá mi lólòsì ṣùgbọ́n mo ní owó ju àwọn tí wọ́n láwọn lówó lọ́wọ́ lọ nítorí pé táwa náà bá ń kó tiwa bì kan báwọn ṣe ń kó bì kan ó ṣeé ṣe kó pọ̀ bíi tiwọn náà bí ọba tiẹ̀ tó kó súnmọ́ díẹ̀ ṣùgbọ́n ibi táwa náà gbìn sí agbìn sílùú agbìn fẹ́ agbìn sacrifice agbìn jọmọnìyàn agbìn òdodo yẹn náà la fẹ́ gbìn sí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá kó lè tẹ̀síwájú tẹ́ fi ní Oriyomi máa bọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ tí mo fi dá yín lóhùn mo dá yín lóhùn pẹ̀lú ẹ̀mí kan láti sin ìpínlẹ̀ mi ẹ̀yin yẹn wá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ ń pè ọ́ app kẹ́ ẹ download ẹ̀ kẹ́ ẹ gba ID card kì í ṣe pé 1,000 naira ní owó yẹn no tẹ́ bá gba sọ pé minimum alẹ́rẹ́ tí ó pè ókè app yẹn avenue yẹn la fẹ́ fi ṣe contribution èèyàn kan ní owó tí ó fi dìbò ní ẹni yẹn wá rò pé òun bú wa owó tá a fi dìbò náà ni kódà owó tí mo fi gba nomination form ẹ̀yin náà ló yẹ kẹ́ ẹ dájọ́ àbí ẹ fẹ́ ni tí ó dépò tí ó mọ tẹ́ pé gbogbo owó tó náà ni ó kọ́kọ́ máa ṣàjọ tẹ́ pé àwọn èèyàn tẹ́ mọ̀ rí tó gbówó fún àwọn ní ọmọ fìpínlẹ̀ Ọ̀yọ́ sí ni àsìkò láti ṣèjọba mẹ̀kúnnù la fi ṣe bẹ́ẹ̀ ókè ẹ jẹ́ ká àzùn pé àwa mẹ̀kúnnù bá ṣe pọ̀ tó yìí náà àwa kọ́ máa tàdé ṣe dáadáa àwa èèyàn bíi 3 million ó rẹ́gísítà nídìí àti lọ korí bọ ibi tí ọ̀yẹ́ korí bọ̀ nídìí àti máa ṣe promises oríṣiríṣi tó lè bàjọba jẹ́ tá a bá débẹ̀ pé tí bá ti débẹ̀ òní ló gbé bí fún o bá àwọn mọ̀ ṣe bá àwọn mọ̀ ṣe nítorí pé ó ti sọ ìjọba di business tiẹ̀
write off àwọn èèyàn tó dáa tí wọ́n fẹ́ kí ìpínlẹ̀ dáa tí wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n a lè write off àwọn tá a ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni bí tó fẹ́ bà nǹkan jẹ́ ṣùgbọ́n àwọn tí èsì ẹni bí táwọn náà ṣe bẹ́ẹ̀ láti gbówó wá tán fẹ́ ṣe bẹ́ẹ̀ they are welcome. So Ọ̀yọ́ ń pè ọ́ yìí àdàbí ni mo pè é app Ọ̀yọ́ ń pè ọ́ is àdàbí látẹnu mẹ̀kúnnù sẹ́ni tó ń ṣèjọba pé àdàbí tí ń bá nípa nù ìjọba lókù tó fi wọlé mi àdàbí tó wà nípa dẹ́n tó ṣe fún wa ló mú sẹ́yìn lókù ó kéré òkèrè mi náà ní 1000 bẹ́ẹ̀ níjọ́ náà tó ní wọ́n máa ókun rap ṣùgbọ́n tẹ́wàá padà bí sọ ni pé Ọlọ́run mo mọ̀ dúpẹ́ pé mi náà contribute sínú ìjọba yìí ẹni tí ó bá fẹ́ ṣe dáadáa kan ò ní ọwọ́ bọ̀rù ta tọwọ́ bọ̀ á ṣe débi pé ẹ tún máa ṣàdúrà fún wa so app yẹn ò fi so 1000 minimum lápè ẹ lè fi 5000 sí ẹ lè fi 10000 sí ẹ lè fi 20000 sí ẹ lè fi 100,000 sí ẹ lè fi 1 million sí ẹ lè fi 100 million sí ẹ lè fi 500 million sí kò sí iye tẹ́ ẹ lè fi sí ṣé wàá rẹ̀ yìí tẹ́ ẹ bá wà ní Nàìjíríà ẹ̀yin lè lo nọ́mbà yín nìkan ẹ̀yin tẹ́ ẹ bá wà outside Nigeria email yín ni kẹ́ ẹ lò ẹ̀yin tẹ́ ẹ bá wà outside Nigeria email address yín ni kẹ́ ẹ lò òun ló fi máa easy láti download app Ọ̀yọ́ ń pè ọ́ kẹ́ẹ̀dẹ̀ ní id card yín ẹ jọ̀ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ àwa wá láti wá kó owó nítorí pé a wá pẹ̀lú àṣẹ Ọlọ́run á dìbò á wọlé á dẹ̀ ṣe dáadáa á dìbò á wọlé á ṣèjọba á dẹ̀ ṣe dáadáa lágbára Ọlọ́run. We are not desperate, but we are determined. We are not desperate to serve you. You called us to come and serve. Ó lè má jẹ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ bọ́ àwọn èèyàn kan náà ló kó wa ẹ̀rẹ̀ wá imagine kálá sílẹ̀ báyìí. We can continue in the same cycle, and we expect new thing. Ibo ló ti fẹ́ wá ẹ jẹ́ káà náà imagine ibo ló ti fẹ́ wá Ọ̀yọ́ ń pè ọ̀hà ẹ download ẹ fi iye tó bá wù yín sí minimum of 1000 ẹ fi iye tó bá wù yín sí iye tẹ́ bá fẹ́ fi sí yẹn yóò sọ fún iye charges ẹ wá san charges ẹ dẹ̀ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ anybody tó bá contribute tàbí support project yìí irú ẹni yẹn ó má rò pé ṣèlú lásán ló ń contribute. The generations to come will never forget you because ìyàtọ̀ tó lágbára ló máa ṣẹlẹ̀ ó ṣẹnu àdánù á fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ọba tó lè ṣe gbogbo nǹkan tó lágbára lórí gbogbo nǹkan. We are not desperate but we are determined. We are not desperate but we are determined. Tá a bá láǹfààní láti rí billboard ńlá bóyá àláǹfààní láti rí sí gbàgede ibi táwọn èèyàn ti rí nítorí pé ẹgbẹ́ wa kọ́ ló ṣèjọba lọ́wọ́ àláǹfààní láti ra ọkọ̀ tó pọ̀ jẹun ká máa pọ̀ orúkọ sí ṣùgbọ́n àláǹfààní láti rí àrídájú pé orúkọ wa ti wà ní kíkọ sí orí ẹ̀mí òṣìṣẹ́ tó lè parí. Ẹ ṣé kú a kú àyájọ́ ọjọ́ òṣèlú àwọn ará nírú àkókò ìlọ́dún tí ń bọ̀ ẹni ó ti pẹ̀kẹ́ wa Ọlọ́run sì ti ṣe tá a fẹ́ fún wa. Ẹ ṣé. ẹ tún káàbọ̀ padà o ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí àbẹ́ẹ̀ rí pé ọ̀rọ̀ ni bàbá sọ kalẹ̀ yìí o ẹ máa bá ń kọ́mẹ̀ntì kẹ́ máa láì kẹ́sì máa pín in káàkiri ìhà àwo lélẹ̀ kọ sẹ́yìn ń bẹ̀rùn ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí ká bá mi fi èròǹgbà tí yín kalẹ̀ sí ìsàlẹ̀ fọ́nrán yìí lábala àríwúsí òun kẹ́sì máa bá ń kọ́mẹ̀ntì kẹ́ máa láì kẹ́ máa pín in káàkiri àníri jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá tánà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.